àti wá rí i pé ọlọ́pàá máa kó everybody tán ní Nàìjíríà. So àwọn Muslim wọ́n ti bẹ̀rẹ̀ new trend báyìí láti máa kó anybody. Oluwotede tó ṣe fídíò okutaagidi pé ó ní òrìṣà sílé, àwọn àfáà wèrè tí wàá mú, àwọn àfáà tí wàá mú lílẹ̀ Ìbàdàn wọ́n ń gbé lọ sí Ìlọrin. So òun lè rí yẹn wọ́n wá mú lóru. So òun lè rí yẹn wọ́n ti ń gbé lọ sí Ìlọrin. Wáyé tí gbogbo kìíní ṣe ń ṣẹlẹ̀ ni pé torí pé wọ́n accuse okutaagidi pé ó ní òrìṣà sílé. So ó bẹ̀rẹ̀ sí ń kó everybody pẹ̀lú ọlọ́pàá. Ṣebí nǹkan tí wọ́n sọ fún ẹni pé kó búra pẹ̀lú Quran, very simple thing. Wàá búra pé èmi okutaagidi o, tẹ́ bá ní òrìṣà sílé o, Quran tí mo mú dání o, jẹ́ kí soso and so ṣẹlẹ̀ sí mi o. Tó bá ṣe pé mi ní òrìṣà sílé o, kí soso and so má ṣẹlẹ̀ sí mi o. Ó parí. Torí pé o mọ̀ for sure pé o ní òrìṣà yẹn sílé. O fẹ́ fi àwọn kinní tó ń ṣe báyìí o kò fẹ́ fi cover up ni. Gbogbo ilé tó ń fi ọlọ́pàá fún mú àwọn èèyàn káàkiri for me is cover up. Báyìí a ṣẹ̀ṣẹ̀ believe pé okutaalágídí àfáà yẹn ẹ ní òrìṣà sílé. Ẹlẹ́bọ ni yín, period, no capping. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.